fi débẹ̀ ìgbà ó ti ṣe scrap yẹn tẹ́lẹ̀ bọ̀ kì í ṣe mọ́ so ó wá ní tó bá tí mi ò tí ì rí ẹni tí ì ṣe báyìí bóyá kémi máa ṣe scrap díẹ̀díẹ̀ so tó fa nìyẹn so ẹ̀kọ́ mi ò ní kí ni nǹkan tó wá gbé ní ìbáyìí wọ̀? ó ṣèyàn kan tó àwọn méjì kan wá ta mọ́tò fún mi Sake àti Aruja Sake àti Aruja jọ gbójú sókè. so nǹkan tó gbé mi wá bí yẹn wọ́n ta lórí mọ́tò wọn ló tà fún ẹ. Volkswagen ló tà fún ẹ. wọ́n sọ pé àwọn ṣe rí mọ́tò. wọ́n sọ pé àwọn ni wọ́n ní torí mo béèrè lọ́wọ́ wọn pé ṣé wọ́n ní pàtíkúlà wọ́n ní yẹn. báwo lè fún pàtíkúlà tẹ̀? àti bí ọ̀rọ̀ yẹn ṣe ń ṣẹlẹ̀ òun náà ni ọdún ìjọ yẹn around 6 o'clock láàárọ̀ òun ni wọ́n gbé ọjà yẹn wá sọ́dọ̀ mi níbi tí èmi ti ṣe scrap àwọn wá sọ pé tó àwọn máa yọ engine àti gear bí bọ́dì nìkan ni wọ́n máa ta fún èmi wá ní tọkọ sí wàhálà ní màá rà ní 300,000. ìwọ wàá béèrè pé kí ni wọ́n fẹ́ fi ẹ́ńjìn yẹn ṣe nígbà tó já wọn lónìí wọ́n sì fẹ́ ta gbogbo ẹ̀ fún ẹ. wọ́n ní wọ́n fẹ́ lò sí ànàdá bẹ́ẹ̀. ọjà wo ló ti pàwọ́ àti wọn kò rí tẹ́tíjọ́ rà tẹ́lẹ̀. This is the first market. báwo ṣe wá mọ̀ pé scrappers ni ìwọ ń ra scrap. ó dà ẹ mọ̀ pé mo sọ fún yín pé ó dà pé ẹ̀gbọ́n mi ó máa ń ṣe. ó dàbí pé àbí ẹ̀gbọ́n ẹ máa ń ṣe jẹ́ kó yé wa dáadáa. ẹ̀gbọ́n mi máa ń ṣe scrap tẹ́lẹ̀. Okay. so ó dẹ̀ possible pé wọ́n gbé ọjà kan fún ẹ̀gbọ́n mi tẹ́lẹ̀ torí wọ́n ní kó sí explanation kan tí wọ́n ṣe fún mi. ta ló ṣe fún ẹ ṣáwọn tó ta ọjà yẹn? ẹ̀gbọ́n mi. ó yá. so ó ní Sake ó dà pé wọ́n gbé ọjà kan wọ́n ta mọ́tò kan fún un náà tó fi fa ọ̀rọ̀ police station báyẹn èyí tí wọ́n gbé wá sí bíbá yìí tí wọ́n fi bá wọn ṣètò ẹ̀ báyẹn so bẹ́ẹ̀ ló ẹ̀gbọ́n mi gangan kò tiẹ̀ sí ilé nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ ó yẹ yín bẹ́ẹ̀ so ìgbà tí wọ́n wá fi dé tí wọ́n sọ pé wọ́n fẹ́ ta ọjà fẹ́mi wá pe ẹ̀gbọ́n mi ní around 6 nọ́mbà ẹ̀ so bẹ́ẹ̀ ló sì kàn fi jẹ́ báyìí so ẹ̀gbọ́n mi báyìí kò mọ anything nípa ọjà yẹn torí òun ò sí ilé at that moment ìgbà tó wá fi di around 9 o'clock so mo kàn rí ìgbà tí mo wá padà pè ṣé náà láàárọ̀ àbí lálẹ́? láàárọ̀ bóyá. so mo wá padà pè wọ́n nọ́mbà wọn wá lọ mo wá explain fún wọn pé àwọn méjì kan gbé ọjà wá wọ́n dẹ̀ ní orúkọ wọn jẹ́ Sake àti Aruja. ẹ̀gbọ́n mi wá sọ fún mi pé káì kí n dúró náà kí n má ti ṣe editing nípa ẹ̀ bẹ́ẹ̀ kò bá mọ àwọn wọ́n ti ń yọ nǹkan tí wọ́n sọ pé wọ́n fẹ́ yọ lára mọ́tò so tó wáyé pé mo fi rí ẹ̀gbọ́n mi pè tí mo fi rí wọn contact ní 6 o'clock yẹn tó possible kí nǹkan tó ṣẹlẹ̀. náà nínú ọ̀rọ̀ tó sọ tẹ́lẹ̀ ó jẹ́ pé yé wa wípé ìgbà kan wà tó jẹ́ wípé ọ̀rọ̀ kan ti ṣẹlẹ̀ láàrin Àròjà àti ẹ̀gbọ́n ẹ̀ yẹn tẹ́lẹ̀ kí wọ́n gbé wá sí police station kí ló ṣẹlẹ̀ ńgbà yẹn gangan ní pàtó gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé fún ẹ. ọ̀rọ̀ mọ́tò ni bẹ́ẹ̀ pé wọ́n ta mọ́tò fún ẹ̀gbọ́n mi ọ̀dọ́ mi ò sí mẹ́mbà yẹn nìkan báyìí. níbo ni wọ́n ti rí mọ́tò yẹn ńgbà yẹn? mi ò mọ̀ ó kàn rí i. wọn ṣàlàyé kúlẹ̀kúlẹ̀ fún ẹ ẹ̀gbọ́n yẹn kọ́ bọ́lẹ̀ ẹ̀gbọ́n yẹn wà. ok ẹ̀gbọ́n yẹn rèé ó yá máa bọ́rọ̀ ẹ̀ nìṣó à ń bèrè tó bá ti yá. so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn tó ìgbà tí mo wá fi rí wọn pé wá ní kí n dúró ní má ti ṣe anything nípa mọ́tò yẹn. èmi wá sọ pé ó sọ pé òun fẹ́ yọ ẹ́ńjìnì àjíà ó dẹ̀ ti ń yọ lọ so bẹ́ẹ̀ ló sì kọ́ ti fóònù so ìgbà tí màá wá rí wọn tí wọ́n máa wọnú ọ̀dọ̀ mi bí tèmi ti ń ṣiṣẹ́ so wọ́n dẹ̀ ń yọ kíní lọ́wọ́ mo rí wọn pẹ̀lú ọlọ́pàá àwọn ọlọ́pàá ló jọ wọ ọ̀dọ̀ yín so ìgbà tí àwọn ọlọ́pàá fi wá sọ pé handcuffing ìyẹn ni ẹ̀gbọ́n mi so wọ́n sì sọ pé handcuffing ìyẹn ni ìgbà yẹn ni bóyá Sake ti gbọ́ pé ó dà pé ọlọ́pàá wà ní eré ayé bẹ́ẹ̀ ló sì sá lọ.
àròjà àbí rójà tẹ́ ń sọ yẹn kọ́ àwọn náà wọ́n ṣèyẹn náà wà lórí sport yẹn náà sá lọ ńgbà náà. ó sá lọ. So bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yẹn kàn sí ṣẹlẹ̀. So èmi gan ìgbà tí mi gbọ́ pé àwọn ọlọ́pàá ní tí mi ò dẹ̀ mọ nǹkan tó gbé wọn wá síbẹ̀. So wá ògbà ẹ̀gbọ́n mi ni wọ́n mú akọ́bí mu. So bẹ́ẹ̀ mo kàn ṣe yẹra kúrò ní ibẹ̀ yẹn àdámù rẹ̀. Mú wọ lẹ́sẹ̀kẹsẹ̀. Mú mi lẹ́sẹ̀kẹsẹ̀. Báwo ló ṣe wá débi? Wá di ijọ́ kejì wá ògbà ẹ̀gbọ́n mi tí ò tiẹ̀ mọ kankan nípa ọjà tí wọ́n dẹ̀ ti mú lọ sí police station látànà. Jẹ́ kí èmi lọ síbẹ̀ o kí n lọ ṣàlàyé fún ọ bí ọ̀rọ̀ ṣe rí. Ibẹ̀ mo dẹ̀ dé police station mo dẹ̀ ṣàlàyé fún ọ pé tọ̀ báyìí ni ọ̀rọ̀ ṣe ṣẹlẹ̀ o. Wọ́n dẹ̀ dìde ní àwọn méjèèjì síbẹ̀ yẹn láti ìgbà yẹn láti torí 21st àbí 20 that's on Saturday on 20th. So ìgbà yẹn ni wọ́n fi 20th of April. So ìgbà yẹn lọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀. On 21st lèmi wá lọ sí police station tí mo wá fi ṣàlàyé fún wọn pé báyìí ni ọ̀rọ̀ rí. police station gbọ́lẹ̀ lọ. Olíwo. ní ìlú wo? Ṣàgámù. ní Ṣàgámù. So mi wá lọ bẹ̀ mo wá lọ explain fún wọn bẹ́ẹ̀ ni wọ́n ṣe dìde náà wá méjèèjì nǹkan tó. ó dà ẹ ṣeun. ṣé o ti fún wọn lówó lórí pé gbogbo ilé ìṣẹ̀lẹ̀? Tí bàbá sọ. Ǹjẹ́ ẹni tó ta ọkọ̀ náà gan fún ẹ báyìí jó ti yọjú? Ó ti sá lọ. ọlọ́pàá. ẹ̀gbọ́n ẹ jẹ́ ká bí táwọn ikú bá tẹ̀. Léwà kíni? Paul Léwà lórúkọ tí. ṣé ẹ dúró ṣé everybody tó kù ti set. Nǹkan tó ṣẹlẹ̀ ni àbúrò mi sọ fún yín. Àbúrò mi ni ọmọ ẹ̀gbọ́n mi ni. Òun ló ra mọ́tò yẹn. Bọ́dì ni ó sọ pé wọ́n fẹ́ tà fún mi. Bọ̀ gẹ́gẹ́ bíi pé ẹ̀gbẹ́ ilé mi níbi tí mo fi ń ṣe hòtẹ́ẹ̀lì ìlú náà ti ń ṣe scrap. So ìgbà tó pè mí láàárọ̀ yẹn wípé òun ra ọjà mo ní má ra ọ lọ́wọ́ Sake o. Sake ti ta ọjà fún mi rí tó fa wàhálà tí ọlọ́pàá fi mú mi o. Torí ẹ̀ ni mo fi stop o ti ra scrap. Mo dẹ̀ sọ fún ẹ wípé ẹni ọjà tó bá máa rà jẹ́ kí n wà níbẹ̀ kó tó ra ọjà. Ó ti fẹ́ máa explain èmi kàn cut ẹ̀ ọ̀sẹ̀ mi náà ti wà mo ti set láti máa lọ sí ilé. Ìgbà tí mo wà very close mo ti wà ní street ọ̀dọ̀ mi mo wá rí àwọn ọlọ́pàá mo wá dá wọn dúró mo wá kí wọn. Wọ́n wá ní pé àwọn tracking ó indicate mọ́tò kan ní àdúgbò mi. Wọ́n á ní kó má lọ jẹ́ mọ́tò tí àbúrò mi rà o kí kó jẹ́ ká máa lọ sí bàtàdé máa dé ibẹ̀ wá sí gate wá sí gate àti ọlọ́pàá àti ẹni tó lò lẹ́nu mọ́tò nínú àná wọ́n ti rí mọ́tò yẹn lọ́ọ̀kan báyìí ni ọlọ́pàá yẹn wá ní kán ákọ̀pù mi bọ́ sí ń pariwo mọ́ ní kí ni ó kọ ti tèmi bẹ̀ àmọ́ rọ́bà ṣebí ilé mi ẹ̀ ń wò lẹ́gbẹ̀ẹ́ ibo ni mo fẹ́ sá lọ ìyàwó àtàwọn ọmọ mi wà ń bẹ̀. Ẹ ní sùúrù ẹni tó ta ọjà fún ọmọ yìí ó wà ní around ẹ má jẹ́ kán sá lọ but akọ́pì tó ń ṣe yẹn làwọn yẹn fi sá lọ. Àti àbúrò mi náà òun náà gbà tó rí pé gbogbo everybody ti sá òun náà sì fara pamọ́ wọ́n dẹ̀ mú mi lọ. Ẹ jẹ́ kí n ṣàlàyé fún wọn ò ní sùúrù ìgbà tó fi di ọwọ́ ìrọ̀lẹ́ tó jẹ́ kí n kọ statement. Mo wá sọ fún wọn wípé èmi ò mọ̀ nípa ọjà yìí àbúrò mi ló ra ọjà. Wọ́n wá ní ta ló ní ilẹ̀ ibẹ̀ yẹn èmi ni mo ní ilẹ̀ ibẹ̀ yẹn tẹ́lẹ̀ ṣùgbọ́n ìgbà tí dádì àbúrò mi ó ta ilẹ̀ kan ní Kogi wọ́n fún ní owó èmi náà dẹ̀ fẹ́ ta máa ń ra ilẹ̀ máa ń tún ilẹ̀ ta ni. Wọ́n wá ní òkè ìwọ kúkú ra ibi kò wà ní ẹ̀gbẹ́ ọ̀dọ̀ mi. Wọ́n wá ní pé àwọn rò pé èmi ni mo ní ilẹ̀ ibẹ̀ yẹn àti ọjọ́ yẹn náà ni mo dẹ̀ sọ fún un pé ìgbà tẹ́tẹ́ tí mo wí pé mi ò mọwọ́ mi ò mẹsẹ̀ lórí ọ̀rọ̀ yìí kí ni reason tẹ́ fi detain èmi àti àbúrò mi bó ti jẹ́ nìyẹn. mo ní ìbéèrè lápá abẹ yẹn sọ wípé ọlọ́pàá wọ́n sọ wípé àwọn tíráàkì mọ́tò kan dé ọ̀dọ̀ yín apá abo ni wọ́n ti rí yín kí wọ́n tó sọ wípé ṣára yín ni tíráàkà yẹn ti sọ pé ẹ̀yin lẹ gbé mọ́tò ní àbí ilé yẹn gangan ẹ jẹ́ ká rí yẹn yé mi. ọlọ́pàá ń lọ sọ́dọ̀ mi lọ́nà ilé ti yín. wọ́n lọ sọ́nà ọ̀dọ̀ mi. ok èmi àti wọn wá pàdé ní junction street mi 3 junction ni
Okay. so oríta yẹn àwọn ń bọ̀ báyìí èmi ń bọ̀ báyìí àwa pàdé ń bẹ̀. lẹ́yìn tí ẹ̀yin ti pe àbúrò yín àbí. nígbà tí àbúrò mi ti pè mí tó ti sọ Okay. pé òun ra ọjà Okay. so ìgbà tí tèmi dẹ̀ ti mọ irú èèyàn tí Sake jẹ́ ẹ wá sọ wípé ẹ̀yin lẹ sọ fún ọlọ́pàá pé kọ́lọ́pàá ká lọ ń lé yín pé àbúrò yín sọ pé. ọlọ́pàá wá ní pé wọ́n tracking ó mú street ọ̀dọ̀ wa wípé ibẹ̀ ni stolen vehicle yẹn wà. èmi wá sọ fún wọn torí gbogbo àwọn ọlọ́pàá yẹn ni mo mọ̀ wọ́n máa ń ṣe patrol dé hotel mi máa ní ẹ wá ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ mi o kó má lọ jẹ́ ọjà tí àbúrò mi rà èmi gbogbo mo sọ fún wọn